Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Ọlọ́run làwa o. dákun làwa o. níbi aburú Sámánì tá a wà yìí o. Ọlọ́run làwa o. ìgbà wípé Ọlọ́run làwa o. dákun Ọlọ́run làwa o. Ọlọ́run làwa o. dákun làwa o. níbi aburú Sámánì tá a wà yìí. Ọlọ́run làwa o. àwọn ọ̀bẹ nìkan jà bú ẹnìkan kan rárá àwa ni ká jọ búra wa bú mi kémi náà bú ọ. Olúwa wo ti. asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa ọba elétò ayé òun náà ni ó sì tún tò wá bọ́ bá tún dọjọ́ àkíyàmá. béèyàn bá máa dàrú ọba tí ń tò nǹkan ò ní jẹ́ ó dàrú. kò sí ń dọ́lọ́hún ṣe tó sì ṣekù. ó ti parí ọ̀rọ̀ wa ó parí àlámọ̀rí wa ó parí gbogbo àsìkò tá a lò láyé kódé èyí tá a tún lọ lò lálùkìyàmà gbogbo ẹ̀ lọ́lọ́run ti yanjú. ṣùgbọ́n àwọn èèyàn àìmọ̀kan wa jojúmọ́ yìí ẹ̀jẹ̀ àtọ́jú ọ̀rọ̀ ara wa àkíyèsí ni mo fẹ́ pe ọmọ orílẹ̀-èdè sí gbogbo wa ni mò ń bá wí kò yọ ẹnìkankan sílẹ̀ tọrọ lọ ń jù wá lọ ọba tó jù wá lọ yìí náà láwàá kíyèsí ọ̀rọ̀ rẹ̀ kí ni ń ṣe wá wèrè tó ṣe wèrè kù lọ́kọlù wá ní àbí ti kíni ẹ̀yin ọmọ ìyá mi lórílẹ̀‐èdè yìí ọlọ́run ọmọ dààmú wa àwa la máa ń dààmú ara wa ala aku min rabbika wala takunanna minal mumtarin òdodo ọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ló ti wá ẹ má wulẹ̀ jẹ́ a máa dírìbù ẹ má jẹ́ a máa fẹ̀yìn kọ́yìn. الله أكبر كبيرا الله أكبر كبيرا الله أكبر كبيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما شاء الله أفمن يعلم أن ما أنزل إليك من ربك الحق kò lè jọra wọn. كمن هو أعمى الله أكبر كبيرا كمن هو أعمى ọlọ́ni wa ṣáájú ẹ̀dá Muhammad. أفمن يعلم àwọn ẹni tí wọ́n gbàgbọ́ yé ní tí mo gbélé ọ lọ́wọ́. أفمن يعلم àwọn tó mọ̀ pé òdodo ni tí mo fi rán ọ. أنما أنزل إليك من ربك الحق àwọn tí wọ́n gbà pé òdodo lọ̀rọ̀ èmi Ọlọ́run. أنما أنزل إليك من ربك الحق Ọlọ́run ní kò lè jọra wọn o fọ́jà. كمن هو أعمى àbáwọn tó fọ́jú ń pa rẹ̀ tí wọn ò dá nǹkan kan mà Ọlọ́run ní kò lè jọra wọn. كمن هو أعمى àwọn tó gbàgbọ́ yé ọ̀rọ̀ Ọlọ́run lórílẹ̀‐èdè yìí wọn ò tó nǹkan. كمن هو أعمى àwọn tí ọ̀dọ́rọ̀ Ọlọ́run mà lọ́lọ́run kó lọ́wọ́ àpò àbí àwọn èèyàn rẹ̀ ti kú láyé àwọn èèyàn bú ló kù àbí tí gbogbo ń tà ń ṣe wọ̀nyí ṣé ẹ rò kó dùn mọ́ Ọlọ́run nú ni. àwa bọ́ta ń pariwo ara wa pé ebi ń pa wá o ebi ọ̀nà ni ó pa wá kú. ẹ̀yin tẹ́ ẹ̀ dọ́lọ́ mọ̀ yìí ẹ̀ mọ́ lọ́hùn ẹ̀ kírun òlébi ń pa ọ́ ò sí lọ́hùn ẹni ọdẹ ọwọ́ tó o sí ni. أفمن
يعلم أن ما أنزل إليك من ربك الحق. ọlọ́run láwọn ẹni tó gbàgbọ́ yé tí a mọ̀ pé òdodo ọ̀rọ̀ tí mo fi ránṣẹ́ sí wa ní Muhammad òdodo ni kò sí nǹkan kan tí tún bẹ lẹ́yìn òdodo irọ́ ló kù. كمن هو أعمى كمن هو أعمى. sáwa lè fi wé àwọn ẹni tí ò nímọ̀ kankan tí ò ẹ̀rí bá a ṣe ń ṣe ra wa. wèrè wa pọ̀ Nàìjíríà kánrin aṣọra wa dẹranko láàrin ara wa àwa adẹni wọ́n lé kiri tí wọ́n máa sọ̀rọ̀ pé wọ́n mọ̀ gbé lágbájá wọ́n mọ̀ gbé tàmọ̀dò ayẹ̀rí pé wèrè ń ṣe wa. أفمن يعلم أن ما أنزل إليك من ربك الحق. Masha Allah. كمن هو أعمى. ọlọ́run lẹ́ni ọgbàgbọ́ yé àtẹ̀ntì ọgbàgbọ́ yé. كمن هو أعمى. àlè fi wọ́n wéra wọn o Masha Allah. إنما يتذكر أولو الألباب. ọlọ́run lọ́rọ̀ tí wọ́n máa bá yín sọ yìí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè mi ní Nàìjíríà ọ̀rọ̀ tí wọ́n máa bá yín sọ onílàákà ẹnìkan ló lè gbọ́ mi yé o. إنما يتذكر onílàákà ẹnìkan ni kọ́ tẹ́tí ẹ̀ lè kọ́ gbọ́n tí jódodo ọ̀rọ̀. fọ́dàlì àṣẹ. إنما يتذكر أولو الألباب. àwọn tó nílàákà ẹnìkan ni wọ́n gbọ́rọ̀ ọlọ́run yìí o. إنما يتذكر أولو الألباب. mọ̀ ń gbọ́ o. ولا تفسدوا في الأرض بعد إصلاحها. ọlọ́run ti parí ọ̀rọ̀ rẹ̀ ẹ má dalẹ̀ rú ẹ má balẹ̀ jẹ́ ọlọ́run ẹ má balẹ̀ jẹ́ o. لا ẹ má bayé jẹ́ o. تفسدوا في الأرض Allah. بعد إصلاحها. lẹ́yìn tí mo ti tu lẹ́yìn tí mo ti tu ayé lẹ́yìn ẹ má jẹ́ ó لا bàjẹ́ تفسدوا في الأرض. ẹ má balẹ̀ jẹ́ لا تفسدوا في الأرض. ẹ má bayé jẹ́ لا تفسدوا في الأرض. irọ́ ò ní ẹ̀yìn kankan ju òfò lọ òfò níbẹ̀ lẹ́yìn irọ́. لا تفسدوا في الأرض. èèwà ti jẹ́ tẹ́ni òfò wá pọ̀ lórílẹ̀‐èdè yìí tó báyìí. لا تفسدوا في الأرض. n ò gbọ́ لا تفسدوا في الأرض. تفسدوا في الأرض بعد إصلاحها. ọlọ́run ní lẹ́yìn tí mo ti to ilẹ̀ lẹ́yìn tí mo ti tún gbogbo ilẹ̀ ṣe tí mo ṣe gbogbo ètò bẹ́ẹ̀ ṣe lo ayé pẹ̀lú rọ̀ ẹ má dàrú ẹ má dàrú. تفسدوا Allah. في الأرض بعد إصلاحها. ọlọ́run ní ẹ má dá yẹ́rú lẹ́yìn ìgbà mo ti tó tán o mo ti tó o bẹ́ẹ̀ ṣe máa jẹ bẹ́ẹ̀ ṣe máa mu mo ti tó o bẹ́ẹ̀ ṣe lè gbádùn ayé mo ti tó o àdúrà rádaràda àdúrà tí ò ní gbà ọmọ orílẹ̀-èdè yìí ẹ má ṣe mọ́ àdúrà tí ò ní gbà àdúrà tí ò wọnú làákàyè èèyàn gidi ẹ má ṣe mọ́ lọ́n bá wa torílẹ̀-èdè yìí ṣe bá wa tún Nàìjíríà ṣe kí ló bàjẹ́ Nàìjíríà ilé oṣù mọ́ ni ilé ọmọ mọ́ ni àárọ̀ ti dọ̀sán ni àbí bó lọ́jẹ́ sí alẹ́ ní ṣe déédéé àárọ̀ nísìnyí ni kí lẹ fẹ́ tún ṣe ń bẹ̀ òrùlé tún ṣe ni àbọ̀sán ìrọ̀lẹ́ lẹ́ tún ṣe ni àbáfẹ̀mọ́júmọ́ ẹ sọ fún mi ẹ má ṣàdúrà wèrè mọ́ àdúrà wèrè lẹ́ ń ṣe yẹn àdúrà wèrè ó ń ti pọ̀ lẹ́nu wa ọmọ Nàìjíríà ẹni tí ò kírun ẹni tí ò gbààwẹ̀ ẹni tó yẹ pé wà rẹ ní wù ní ìwà abú ni ìwà rẹ lójoojúmọ́ gbogbo bí ntọ́ bá bàjẹ́ òun láàbà ń bẹ̀ gbogbo bí olè bá wà òun láàbà ń bẹ̀ àwọn ní ẹni dojú ìjọba rú àwọn ní ẹni danú lé àwọn èèyàn rú gbogbo àwọn tá a wí wọ̀nyí la tufsidu fil ard. ولا تفسدوا في الأرض بعد إصلاحها. ọlọ́run ní ilẹ̀ tí mo ti tún ṣe àbá ebe mi náà mo ní ẹ máa wá góòlù
sẹ́yìn lẹ fi bẹ́ẹ̀ ni. la tufsidu fil ardi. epo tá à ń wà tó wá jẹ́ pàǹfààní lọ́jẹ́ fún gbogbo wa ìta tún wá sọ dọ̀ràn síra wa lọ́rùn ẹ̀yin ní ẹ̀ wò kí ló dé tọrọ epo di wàhálà sí alọ́run. wala tufsidu fil ardi. ọlọ́run ní ẹ má dalẹ̀ rú ẹ má da orílẹ̀-èdè rú ẹ má da gbogbo ntẹ́mi ọlọ́run tó ẹ má dàrú. la tufsidu fil ardi. à ń jẹ mángò à ń jọ sàn à ń jẹ ọ̀gẹ̀dẹ̀ àbí sáàmà díẹ̀ ní àmà díẹ̀ sáàmà díẹ̀ ní mo bí ó léèrè ní bó bàbá bó ṣe kàwé tó sọ ọmọ díẹ̀. wala tufsidu fil ardi. ba'da islahiha. ọlọ́run ni mo ti tò ilẹ̀ o mo ti tò Nàìjíríà kò gbọ́dọ̀ bàjẹ́ lọ́wọ́ yín o lẹ́yìn tí mo tó tán. ọlọ́run bá wa tún Nàìjíríà ṣe kọ́dà ṣe é wa pọ̀ mọ́tà àwọn ẹni rẹ̀ ògbó lórí burú èèyàn ṣe ẹni rẹ̀ yóò fẹ́ kí èèyàn bú kọ́dà ṣe é tiẹ̀ pọ̀ mọ́tò òun sẹ́ni rẹ̀ lè gbà tó lè gbà wèrè ń bẹ lágbárí àwọn ọmọ Nàìjíríà wàláhí tálà à ń ṣera wa báyìí ẹnìkan ẹjẹ́ àjọ wòwò à ń ṣera wa wá ń pariwo káàkiri pé ebi ń pa ebi ọ̀ náà ni ó hàn wá lè mọ̀ ebi ń pa ọ́ ọdún wo ló ti kú olóko ọmọ rẹ tó bí sí àmàna oko yín ẹ̀ta aláwọ̀ ta Allahu la tufsidu fil ard. wala tufsidu fil ardi ba'da islahiha. ọlọ́ni tí mo ti tò bí mo ti tò ó bẹ́ẹ̀ má jì ọ́ dàrú. wad'u khawfan wa tama'an. lẹ́yìn pé kẹ́ ẹ filẹ̀ kẹ́ ẹ bẹ èmi ọlọ́run ẹ bẹ̀ mí pẹ̀lú tẹríba ẹgbẹ̀ẹgbẹ̀rún àfáàní òkírun mọ́ àfáàní náà wọ́n sì ń pè wọ́n ẹgbẹ̀ẹgbẹ̀rún bàbá súnà ìyá súnà àti gbogbo ẹ̀ náà lẹ́ ń jẹ àràpẹrẹ pé ẹ jẹ́ èèyàn rẹ̀ wọ́n gbọ́. minal muhsinin. inna rahmatallahi qaribun. inna rahmatallahi qaribun minal muhsinin. wọ́n gbọ́ tó wí o. inna rahmatallahi qaribun. Allah faddala. minal muhsinin. ọwọ́ èèyàn rẹ ni kókó retí ìdẹ̀ra ọlọ́run ọwọ́ èèyàn rẹ tá a bá ní lórílẹ̀‐èdè ẹ̀yin nìkan ní retí ìdẹ̀ra ọlọ́run ọwọ́ èèyàn rẹ kìí ṣe gbogbo wa o kìí ṣe gbogbo wa o ẹlòmíì ìyá rẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni abọ́tẹ̀ wa ń pariwo ebi ń pa yín sọ́ọ̀ lóko ni àwọn wo ni ńgbà ni wọn ó pín owó fáwọn àgbẹ̀ ń yóò ní ebá wọn ti ń bẹ lọ́fíìsì ní ẹ rí fọ́ọ̀mù gbà àwọn nìkan ní ẹ rí fọ́ọ̀mù gbà tí wọ́n ń lo oko ni sáwọn ọ̀dà ko ni àbí ẹwọ ẹgbẹ àní ẹ má jẹ́ àmọ́ la ilaha illallah. inna rahmata rabbi qaribun minal muhsinina. ọlọ́run ní gbogbo ẹni tó kù tí ó ṣoríire ẹ wò gbogbo wa ọwọ́ la tẹ́ ká sì máa wo ntọ́lọ́run ó ṣe èmi ọ̀ máa wo ẹjọ́ tọ́lọ́run ó dá mi ìwọ náà máa wo tiẹ̀ náà máa wo ọlọ́run kìí sọ bá àbòsí mo mọ̀ pé yóò dá right ni ó dá. inna rahmatallahi qaribun minal muhsinin. ọlọ́run ní ráàmù èmi ọlọ́run àwọn tí n ó gbé fún àwọn muhsinin ni o àwọn èèyàn rẹ ni o ráàmù èmi ọlọ́run àwọn èèyàn rẹ nìkan ni kí wọ́n ó retí ẹ̀ gbogbo jìbìtì tá à ń lù káàkiri wọ̀nyí àbí ń gbọ́. zara al-fasadu fil barri wal bahri. bima kasabat aydin nasi. jalla malamu. liyudhiqahum ba'da alladhi amilu. ọmọ ṣe. Allahu yarji'un. ẹ̀yin ọmọ ìyá mi lórílẹ̀‐èdè yìí àti kó òdodo ọ̀rọ̀ dé ẹ jẹ́ àjọ mọ̀ bẹ́ẹ̀ bí n tí mo sọ bọ́ bá dùn mọ́ nínú máa rún mọ́ra bí ó bá sì dùn mọ́ nínú kúlọ̀ rẹ̀ kú
lọ́rẹ̀ kó sódò kó parẹ́. ظهر الفساد في البر والبحر. àsìkò yìí sásìkò tá a lè yin ẹnì kankan àtẹ̀mí àti wọlá ní àléébù àti wọ àtẹ̀mí àjọ ní àléébù gbogbo ẹ̀. ظهر الفساد في البر والبحر. ṣé ìjọba ni ó ṣe gbogbo nǹkan wọ̀nyí fún wa? nbọ níjọba ọ̀hún ti ń bọ̀ sáwọn àtàná ṣe ni sí akárí wa ni wọ́n ń gbóore wọ́n ń fòore ránṣẹ́ sí wa àwọn tí wọ́n fi ránṣẹ́ ń bò wá sí àárín kankan ṣe sí. ظهر الفساد في البر والبحر. ọlọ́ọ̀ni ìbàjẹ́ gbòkè ó gbòdò ó gbalẹ̀ ó gboko. ظهر الفساد في البر والبحر. Allahu akbar kabira. ظهر الفساد في البر والبحر. ìbàjẹ́ ọ̀hún ọmọ lọ́dọ̀ ẹnìkan ó ń bẹ lọ́dọ̀ àfà ó ń bẹ lọ́dọ̀ wòlíì ó ń bẹ lọ́dọ̀ kò tiẹ̀ sí gbogbo àwọn tá a lè kà kún pé wọ́n jẹ́ èèyàn ọlọ́run wàláhì wọ́n ti dè yín èṣù. ظهر الفساد في البر والبحر. bí ọba wa rí bẹ́ẹ̀ ìbàjẹ́ gbòkè ó gbòdò ọgbàlẹ̀ ó gboko ẹlẹ́ẹ̀fún anípalétíìfù sáwọn tẹ́ ẹ fi rántí à fi jíṣẹ́ ni. ظهر الفساد في البر والبحر. wọ́n wá bí a bá wá dórí tàbí kan wọ́n ó ju àpò ráìsì ẹyọ kan sílẹ̀ gbogbo bí 40 èèyàn wà á bò ó wọn ò tún ní rí nǹkan kan mú lọ lé ńbẹ torí wọ́n ti máa já. ظهر الفساد في البر والبحر. ọlọ́run ní bàjẹ́ gbòkè ó gbòdò ẹ jẹ́ àkọ́kọ́ tọ́jú ara wa ná ẹ jẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀ èmi ò ní parọ́ fún ọ wàláhì èmi ò ní parọ́ tí wọ́n fi kú láyé lọ́mọ jẹ́ máa padà sí iburu tí wọ́n máa bá yín pọ́n tí ọ̀pọ́n. mọ̀ ń gbọ́. ظهر الفساد في البر والبحر. àní ìbàjẹ́ tó gbòkè tó gbòdò palétíìfù tẹ́ ẹ há ń lẹ̀ yìí tẹ́ ẹ há lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ há ń bàdàn bó o lẹ̀ ti há ń gbọ́ ẹ máa dá mi lóhùn nínú abẹ́ aṣọ yín ni o àwọn tíjọba fi palétíìfù rán ṣé wọ́n há ni àbí hàn tà ń gbọ́. ظهر الفساد في البر والبحر. nígbà táwọn òpin ti wà ní Kánò lórí fíìdì la kó sí ẹnìkan kò kó nǹkan kan pamọ́ ń bẹ̀ wọ́n dẹ̀ tó kalẹ̀ wọ́n tó ráìsì kalẹ̀ wọ́n tó sẹ̀mó kalẹ̀ ṣúgà ń bẹ ń bẹ iyọ̀ ń bẹ ń bẹ kínní kan sùpàgẹ́tì àbí nǹkan èèyàn náà ń bẹ ń bẹ gbogbo ẹ̀ ní kó kalẹ̀ wọ́n sì ní kálukú ọmọ wa gbé tiẹ̀ kálukú sì gbé tiẹ̀ bó o lẹ́yìn ilẹ̀ Yorùbá yìí bó o lè ṣe tiyín èèyàn búmọ̀ nìyí mo ti ń sọ̀rọ̀ fún yín ti pẹ́ fa. ظهر الفساد في البر والبحر. ẹ mọ̀ pé bọ́gbọ́n bá ti pọ̀ ibi òmùgọ̀ náà ni ọjà sí ń gbọ́. ظهر الفساد في البر والبحر. بما كسبت أيدي الناس. ọlọ́run ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí o gbogbo ohun tó ń ṣẹlẹ̀ Yorùbá. كسبت أيدي الناس. Yorùbá pẹ̀lú jìbìtì Yorùbá wàláhì mọ̀ kan sára sí yín n ò mọ bá a ṣe jọ dúró wájú Ọlọ́run n ò mọ báwọn aràn yòókù bá dúró wájú Ọlọ́run mi má báwa ó ṣe dúró ara léèrè ò ní fẹ́ kó o kú kò sí ní fi o jẹ́ èèyàn kí ló dé tí o tó ò ní jẹ́ èèyàn kí ló dé tí ò ní fẹ́ kó o jẹ́ èèyàn àbí bàbá sì ń jà bára wa jà bíi ká kú kọ́ ẹ̀jẹ̀ á máa para wa ẹ̀jẹ̀ á para wa bọ́ ọ bá rí mi pọ́ pa mí bẹ́ẹ̀ mi náà bá rí wọ náà wọ́n pa ọ ni. بما كسبت أيدي الناس. ẹni tá a jẹ́ ó ṣàǹfààní kí là ní pa sí. àbí kí ló dé. بما كسبت أيدي الناس. ńgbà tẹ́yìn ó pin palétíìfù tiyín nílẹ̀ yìí ṣé bó o lẹ ṣe pín ọmọ àlè àwọn tẹ́ ẹ ti ta ọmọ àlè àwọn tí wọ́n gbà lọ́wọ́ ìjọba tí wọ́n láwọn ó pin ebí ẹ̀ ta ni
ebe ẹ̀ta ni gbogbo bí ẹ̀ta sí náà la rí. ظهر الفساد في البر والبحر. a sì máa pera wa ń pàtàkì ó tiẹ̀ rí àwọn èèyàn mi lọ́yọ̀ọ́. ẹ fi nǹkan kan dẹra yín lọ́rùn wọ́n ní ẹ kó ha owó fáwọn èèyàn tí wọ́n ó fi ṣiṣẹ́ àgbẹ̀ ẹ ha fáwọn àgbẹ̀ àwọn èèyàn tó wà lọ́fíìsì lẹ́tún fún fọ́ọ̀mù àwọn lókùtẹ́ ń tún gbé àǹfààní tíjọba ní ẹ fáwọn àgbẹ̀ ẹ wá dákun ṣé ẹni tí bẹ lọ́fíìsì ṣé yóò lo oko lọ rèé dáko ni ṣé yóò lo oko ò sí lóko ọmọ rẹ ò sí lóko ìyàwó rẹ ò sí lóko bàbá rẹ gan ògbóko mọ́ tọ̀ àwọn àbúrò bàbá rẹ gbóyin lẹ́jọ́ péjú ńlú Ìbàdàn wọ́n á dákun torí ọwá wà ń bí ọwá ń pariwo káàkiri ìlú Ìbàdàn pé ebi ń pa wá ta ní ọlọ́ọ̀bọ ọ̀rọ̀kọ̀lọ́kọ̀ olùkọ́ máa lè ní ọ. كسبت أيدي الناس. بما كسبت أيدي الناس. بما كسبت أيدي الناس. Ọlọ́run ní gbogbo ìyàtọ̀ bá jẹ yín pátá kìí sọ owó èmi Ọlọ́run ọba ẹ̀yin náà lẹ́fà. بما كسبت أيدي الناس. ظهر الفساد في البر والبحر. Ọlọ́run ní bàjẹ́ tó gbòkè tó gbòdò yìí. بما كسبت أيدي الناس. ọwọ́ yín náà ni o. بما كسبت أيدي الناس. ẹ jẹ́ àjọ wò dáadáa ìjọba àjàrùn kò séèrè ìjọba àjẹrin ò séèrè ìjọba tàná kò séèrè tìjẹta ò séèrè tòní náà tẹ́ wá ṣe bí yóò séèrè ni kò lè séèrè àwọn tá a filẹ̀ pẹ̀lú wọn wọn ò ní jí orí ṣe àbí ìwọ gan-an tó jẹ́ baálé ilé tó fẹ́ yàwó méjì tó fẹ́ mẹ́ta èwo ló mójú tó ń bẹ̀ èwo ló mójú tó ń bẹ̀ ká tó wá sọ pé ẹni ọwà tí ń jẹ́ pírẹsidẹ́ǹtì lọ́wọ́ ní ìsìn ìjọba Èkó ló ṣe rí kọ́ mọ̀ pé Nàìjíríà ọ̀rọ̀ wa ti kọjá ọ̀rọ̀ Allahu Akbar kabira. ظهر الفساد في البر والبحر. Ọlọ́run ní bàjẹ́ tó gbòkè tó gbòdò kó yé yín o bima kasabata aydin nas. àwa la fà á o. بما كسبت أيدي الناس. Ọlọ́run ní gbogbo tí ń bá ń ṣẹlẹ̀ pátá ọwọ́ yín ló ti wá èmi Ọlọ́run mo ti túlẹ̀ sí. ليذيقهم بعد الذي عملوا. ọmọ sí i. لعلهم يرجعون. الفساد في البر والبحر ليذيقهم بعد الذي كسبت أيدي الناس. ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. ẹ wá gbọ́ ntọ́lọ́hún wá ń fi parí ọ̀rọ̀ yẹn nísìnyí o. ليذيقهم. ni mo fi sọ pé ó ní làákàyè ní kọ́ tẹ́tí ilẹ̀ kọ́ gbọ́n tí mo fẹ́ sọ gbogbo yín lẹ ti ń retí kí ni mo fẹ́ sọ. ń bolẹ̀ dé Nàìjíríà èmi à bí yín Nàìjíríà ní bolẹ̀ dé gbogbo òlú lèmi ti kiri mo ṣe kiri Nàìjíríà tí mo mọ inú rẹ̀ tí mo mọ̀ fún ẹ bẹ́ẹ̀ náà ni mo tún kiri gbogbo òlú òkèèrè ààyè tí mo ti lọ nílùú òyìnbó téńté lóku kí ni wàá dé ń gbọ́. ليذيقهم بعد الذي عملوا. Ọlọ́run ní ẹ máa ṣẹlẹ̀ ẹ máa bóra yín sí. ليذيقهم بعد الذي عملوا. Ọlọ́run ní tí mo wá ṣe gbogbo èyí tí mo fi yín lẹ̀ pé ẹ máa ṣe nítorí ليذيقهم بعد الذي عملوا. ليذيقهم بعد الذي عملوا. Ọlọ́run ní wà ní Muhammad ó rọrùn fún mi kí n chẹ́ǹjì ẹ̀ fún wa. Ọlọ́run bá wa tún Nàìjíríà ṣe wàláì kò ní tún ṣe láíláí àwa ni ó kó kú òǹbẹ yóò kó akú òǹbẹ kó kó akú òǹbẹ bá pa wárẹ́ lẹ́ẹ̀kan náà àwọn èèyàn tuntun mi ò wá kò sì mí kò mí ọlá rẹ̀ kò mí po rẹ̀ ọ̀nbẹ láàyè òun náà ló kúkú àjọ tẹ́lẹ̀
kò sí nǹkan kan ẹnìkọ̀ọ̀kan wẹ jẹ́ ká máa retí ìbínú Ọlọ́run àti wà láàyè kárí ìbínú Ọlọ́run. liyuzikahum ba'dalladhi amilu. Ọlọ́run ní kí kálukú ó lè jìyà tó ṣe ni o kẹ́ ẹ lè bá jìyà ṣe tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ ṣe láàrin ara yín kama tadinu tudanu wa kama ta'malu tujza wa kama tasra'u ta'tun tẹ́ ẹ bá gbìn lẹ́ẹ̀ka. liyuzikahum ba'dalladhi amilu. ẹ̀san ṣe tẹ́ ẹ bá ṣe lẹ́ẹ̀gbà. liyuzikahum ba'dalladhi amilu. Allah. la'allahum yarji'un. Ọlọ́ni la'allahum yarji'un. wo yóò da fún ọ ọ̀ràn tí ibẹ̀. Inna Allaha la yazlimu nnasa shay'an. Ọlọ́run lémi Ọlọ́run mi ò ní ṣàbòsí fẹ́ni kankan yín o. La yazlimu nnasa shay'an. Ọlọ́run ní kò sí ẹ̀dá kan tẹ́mi Ọlọ́run ọba tí n ó bò sí. La yazlimu nnasa shay'an. sálábòsí wa lọ́lọ́run ni. Inna Allaha la yazlimu nnasa shay'an. ẹ fa àwọn èèyàn sípò kò tí ìjọsùn mẹ́ta lọ àti wá ń bá tírílíọ̀nù lákàntì rẹ̀ èé ti jẹ́ kí ló dé ẹ jẹ́ àjọ wò ṣé ẹ dákun tó sọ́lọ́ọ̀nù ló ṣe yùn tẹ́ fi à ń pariwo pé ebi ń pa yín ń gbọ́. Inna Allaha la yazlimu nnasa shay'an. bọ́ ọ bá jẹ́ ni Ọlọ́run tó ń sin lọ́hùn ní gbogbo ìgbà ọ máa rí àpẹẹrẹ bọ́lọ́hùn ṣe ń ṣe iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹ lè rápẹẹrẹ ebi mo kú mu rẹ̀ mú ẹ mú àwọn èèyàn pé kí wọ́n má mú kú mu ẹ̀yin náà dẹ̀ mú abẹ́yẹ mú ẹ̀yin sínétọ̀ ṣẹ́ ẹ̀ mú ojú yín ó lè bá a máa sáná gbogbo ẹ̀yin gọ́fúnọ̀ ṣẹ́ ẹ̀ mú àbí wọn gbọ́ gómìnà tí ó gbé wọn bọ̀ àfà iná láàárọ̀ ayé sílímọ̀ ní àṣàṣe ìhà ọlọ́lẹ́mi ọlọ́mi ò ní ṣàbòsí pẹ̀lú ẹnì kankan. walakinna nnasa anfusahum yazlimuna. ọlọ́lẹ́yìn lẹ́ẹ̀bùrà yín sí o. walakinna nnasa ẹ̀yin lẹ́ẹ̀bùrà yín sí o. anfusahum yazlimun. ọlọ́lẹ́yìn lẹ́ẹ̀bùrà èmi ò ní bòyìn sí o mi ò ní bòyìn sí o. ngbẹ́ fi yẹn ti gómìnà tó jẹ́ pò nínú ẹ̀kọ́ ṣáájú tí ó wàá jókòó látàárọ̀ tí ó sì mú tí yóò bá mú ọ̀rọ̀ wo lẹ fi ọ jáde lẹ́nu ẹ̀ sọ́dọ́ lọ́hùn mọ̀ sọ́mọ lọ́hùn sọ́mọ pé bí ń pẹ́ nìkan ẹ jẹ́ àjọrò wò ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí èmi àtẹ̀yìn ni Ọlọ́run ò ní tún Nàìjíríà míì sí kó bóò ni ó ṣe ṣe wá ná wàláì bọ́lọ̀ ń bá pò ń ó tún Nàìjíríà ṣe yọ pa wá run ni èyí ti jẹ́ àwa nìkan là ń bẹ láyé ni bàbá tó sọ wá ní giant of Africa kí ni àwọn àpèrè àwọn ní ìsìn eliri of Africa ẹjẹ àjọrò owó dáadáa ṣé eliri of Africa làwádà àwa náà la jẹ gbèsè síbi wọ́n gbé ń yáwó lọ́hùn ajẹ́rẹ́gẹ́dẹ́ ajẹ́gbèsè síbẹ̀ so àtúnfẹ́ máa yáwó mi ni. Inna Allaha la yazlimu nnasa shay'an. Ọlọ́run lémi Ọlọ́run mi ò ní ṣàbòsí sẹ́ni kankan yín. walakinna nnasa anfusahum yazlimun. walakinna nnasa anfusahum yazlimun. walakinna nnasa anfusahum yazlimun. Ọlọ́run ní ṣùgbọ́n ẹ bora yín sí o sẹ́ẹ̀rí bá ti bora wá sí báyìí ojú àti ẹ̀ lójútì gbogbo béèyàn bá lójútì láyé wàláhí tálà ànábì sọ pé fásitì máa ṣe ẹ fi ilẹ̀ ẹjọ́ máa ṣe ń tọ́ bá fẹ́ àìlójútì ń dà wá láàmú bá a ṣe tóbi tó bí Nàìjíríà ṣe dáa tó gbogbo ọrọ̀ ayé lọ́lọ́run kò tì wá gbogbo ọrọ̀ wàláhí kò sí ẹ wo gbogbo ń tá a ní Nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ ìlú òkèèrè lọ́lọ́run ò ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ìlú òkèèrè lọ́lọ́run ò ṣe fún gbogbo oore ni lọ́lọ́run sì ṣe fún wa àtúnwá ń fi bí iṣu Ọlọ́run àtúnwá bọ́ tàlàbà ní ebi ń pa wá o tọ́ra àgbègbàdo kòkò hù mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ agbèsù iṣu ọ̀tá mọ́ ń gbọ́. Inna Allaha la yughayyiru
yughayyiru ma biqawmin. ọlọ́run lọ́rọ̀ tí mo ṣe fún yín èmi ọlọ́run ọba ń ò ní bínú kí n wá sọ pé n ò ṣe mà kí n yí la padà. yughayyiru ma biqawmin. Hatta yughayyiru ma bi anfusihim. ọlọ́run ni wà níbi jẹ́ wọn mọ̀ o gbogbo tí mo bá ti stamp tí mo ti sọ pé mo ti ṣe nù omi ò ní yí padà o. inna Allaha la yughayyiru ma biqawmin. gbogbo oore tó ṣe fún wa ní nàìjíríà wàláhì tó bá sọ pé òun ò yí padà àní lépo mọ́ àní ní góòlù mọ́ àní ní àwọn òkúta olówó iyebíye tá à ń wà nù ilẹ̀ wọn yẹn mọ́ a kò ní í sí dẹ̀ra kankan fún wa mọ́ àwa la ní gbogbo dẹ̀ níbi tá a bá da àgbàdo sí báyìí yóò sì máa hù mbẹ̀ láì dàgbìn. inna Allaha la yughayyiru ma biqawmin. hatta yughayyiru ma bi anfusihim. hatta yughayyiru ma bi anfusihim. ẹ jẹ́ á bára wa sòótọ́ ọ̀rọ̀ òótọ́ ni ẹ jẹ́ á fi bára wa gbé òótọ́ irọ́ tẹ̀ ń pa yìí ò lè gbé adébì kankan irọ́ tẹ̀ ń pa yìí irọ́ tẹ̀ ń pa gbogbo kò tí ì sí pírẹ́sidẹ́ǹtì kan lórílẹ̀‐èdè tẹ́ ẹ jí ọ́ ṣàṣeyọrí rí. mo ń gbọ́. hatta yughayyiru ma bi anfusihim. yóò fi wá di pé èmi ọlọ́run ọba ń ó tún wá sọ pé ẹ kò burú ẹ mo fi ilẹ̀ fún yín ẹ ti yí padà fúnra yín. ma afa Allahu ala rasuli min alil qura. Allah. falillahi wal rasuli. jalla ma la yatu. walizil qurba wal yatama wal masakin. jalla ma la yamu. وابن السبيل طو. كي لا يكون دولة بين الأغنياء منكم jalla ma la yamu. وما آتاكم الرسول فخذوه ó sí ọlọ́run. وما نهاكم عنه فانتهوا ọgbọ́ bá. واتقوا الله jalla ma la yamu. إن الله شديد العقاب ọgbọ́ nǹkan. إن الله شديد العقاب. ẹ gbọ́ o nbí tọ́lọ̀ ń parí ọ̀rọ̀ sí wọn ẹ jẹ́ n kọ́kọ́ sọ bẹ̀yẹn fún yín. إن الله شديد العقاب. ọlọ́ni ìyà tó gbóná ń bẹ lọ́dọ̀ mi ìyà tí oníkálukú ọ̀ máa pín láàrin ara wọn a ti bẹ̀rẹ̀ sí í pín ìyà láàrin ara wa àfi ká padà ká lọ ṣe tọ́lọ́run ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ká fẹ́ràn ara wa. شديد العقاب. tó ما أفاء الله على رسوله من أهل القرى. من أهل القرى. àkànbí pírẹsidẹ́ǹtì wa lórílẹ̀‐èdè yìí ọwọ́ ntọ́kàn ń bẹ̀ ni wọ́n sọ yìí o àwọn bàbá wa lẹ̀ Yorùbá wọ́n ní bá a bá ta àátọ́ ni bá a bá tọ́ yóò dẹran onídìí gbogbo n tó ń gbé jáde tó pe lóore fún wa yìí kò dọ́dọ̀ wa mo fẹ́ wá júwe fún ọ bí Ànábì Muhammad aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ti ṣèjọba rẹ̀ tí ayé fi rọrùn tí gbogbo ẹ̀ fi dá tí tó fi kúrò ńbẹ̀ mo fẹ́ júwe fún ọ ni o ìwọ nìkan ni mo fẹ́ júwe fún o ìwọ nìkan lọ́kàn o gbogbo àwọn olè tó kójọ tó kó àwọn èèyàn sẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ tí a ń parọ́ fún ọ tí a ń parọ́ fún ọ yẹn ọ mà pé sùn ni wọ́n torí bọ́ọ̀ bá ti da ọmọdé sùn wàláhí tálà a lè rójú tu ara wa. ما أفاء الله على رسوله من أهل القرى. ọlọ́ni wa ní Muhammad torí ànábì náà ṣe pírẹsidẹ́ǹtì òun náà ọlọ́run kórìlédè lé lọ́wọ́. ما أفاء الله على رسوله من أهل القرى. ọlọ́ni
ẹ̀dá Muhammad mo fẹ́ júwe eléyìí fún ọ Àkànbí mo fẹ́ júwe ìwọ ló ní yóò dá ńgbà tó débẹ̀ ò ní yóò dá ẹ̀yin ò múra lóòótọ́ pé yóò dá ọ̀la níyàn pé yóò dá àwọn tó wá ń bẹ pẹ̀lú rẹ̀ yìí ń kọ́ àní bí bẹ́ẹ̀ nìkan bá ti pẹ́ nù ìjọba ẹ yóò dànù ẹ má jẹ́ wọn bá ẹgbẹ́ àwọn bàbá wa lẹ̀ Yorùbá èmi ọmọ o wọ́n máa sọ lọ́rọ̀ náà ni o wọ́n ní bóbìnrin bá pẹ́ nílé ọkọ wọ́n lá jẹ́ ní ọ̀dà báwọn èèyàn bá ṣe ń pẹ́ lọ́fíìsì ni wọ́n máa dolórí burú ntí ó sì padà gbẹ̀yìn wọn ò ní lẹ́yìn náà ni gbogbo yín lẹ̀ ń kú ònú ìjọba lẹ̀ ń fa àwọn ọmọ yín síbẹ̀ gbogbo yín lẹ̀ ń kú ònú ìjọba ńjọ́ parun ọba dé gbogbo yín náà ẹ̀jọ̀ parun papọ̀ ni ẹ jẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀ èmi ò ní parọ́ fún ọ tí n bá parọ́ fún ọ kọ́lọ́ngọ́ jẹ mí yà. máa fa Allahu ala rasuli min alil Qur'an. ọlọ́ni wa ṣáájú ẹ̀dá Muhammad gbogbo ntí ń bẹ lórílẹ̀‐èdè rẹ pátá Àkànbí gbogbo ntí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ ọrọ̀ wa lórílẹ̀‐èdè gbogbo àwọn essential minerals Àkànbí ọlọ́run lémi ọlọ́run ni mo ní. fanilahi. ọlọ́run gbogbo ntẹ́ níwọ̀nyí epo ní òkèní kan gbogbo ntá ní tá a fi ń sọ̀rọ̀ ajé ọlọ́run lémi ọlọ́run ni mo ní. fanilahi. máa gbọ́ bọ́lọ̀ ń ṣe tó. fanilahi. bọ̀dọ̀ olè tí ń bẹ pẹ̀lú pírẹsidẹ́ǹtì gbogbo bí ọ̀rọ̀ yín ó tiẹ̀ sọ̀kalẹ̀ sí ọlọ́run ó fún mi lẹ́mìí gígùn pẹ̀lú ògbó ọlọ́run mo fẹ́ rẹ̀sìn yín mo fẹ́ ẹ̀sìn èyí ti jẹ́ ọdún mélòó lẹ ti débẹ̀ kúrò mi ọjà àwọn ẹlòmíì ò tẹ́ decision wa tá a gbọ́dọ̀ kọ lórílẹ̀‐èdè yìí ní ìsìn tó gbọ́dọ̀ wà nù constitution wa ni pé bí pírẹsidẹ́ǹtì bá ti ń lọ gbogbo àwọn èèyàn tí ń bẹ lẹ́yìn rẹ̀ káwọn náà máa lọ káyìn àwọn èèyàn míì bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó bá yẹ pé a máa fi wọ́n lẹ̀ ń bẹ̀ àwọn náà látún máa ránṣẹ́ a máa porí ẹni orí rẹ̀ pé látọ̀yọ́ tó nìkan lórí ẹ̀ pé ni ẹni ẹ̀ mú lọ́yọ̀ ẹni ẹ̀ mú lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ lónìkan lórí ẹ̀ pé tó nìkan lórí ẹ̀ pé mẹ́ àwọn olórí pípé máa pọ̀ mẹ́ ẹ fọ́n gbogbo ẹ̀ka ẹ jẹ́ oníkálukú ẹ jẹ́ káti ẹ̀ mọ̀ wà tí ń bẹ lọ́wọ́ ọ̀ràn kọ̀ọ̀kan àwọn ọ̀ràn kan ń bẹ lórílẹ̀‐èdè pé iṣẹ́ olè níṣẹ́ ẹ ti wọn á dá wọn mọ̀ ńgbà bá mọ́ mọ́ wọn bẹ̀. ma afa Allahu ala rasulihi min alil Qur'an. ọlọ́ni gbogbo tí ń bẹ lórílẹ̀‐èdè yìí Àkànbí ọlọ́run ló ní o ọlọ́run ló ní o ọlọ́run ló ní o ló lè po o òun ló ní góòdì tá a ní o gbogbo nǹkan tá a fi ń ṣàǹfààní ọlọ́run ló ní sùfà òun ló lágbàdo fa òun ló ní ráìsì fa òun ló lè lùbọ́ o ọlọ́run ló lọ́gẹ̀dẹ̀ o wọn náà máa fi yókù kún. Allahu ala rasulihi min alil Qur'an falillahi ọlọ́run ló ní gbogbo ntí mẹ́ lórílẹ̀‐èdè yìí ọlọ́run lèmi ni mo ní. wali rasuli. ìwọ la wá fi ṣáájú Àkànbí ìwọ náà ní bẹ̀ bá a bá kó kalẹ̀ ìwọ ni ọkọ́kọ́ mú tiẹ̀. wali zil qurba. àwọn tó sì ń gbà àwọn tí ń ṣèjọba pẹ̀lú rẹ̀ àwọn ministers ni àwọn governors ni àwọn house of rep ni senate ni gbogbo wọn náà ni wọ́n ní ń bẹ̀ fún oníkálukú ń tiẹ̀. walizil qurba. n ò ní gbàgbé ṣùgbọ́n n tó fáwọn senate kódà n tó kó fún wọn yìí pọ̀ jù wọn lọ ìran bá bẹ́ẹ̀ lómi ògùn káàrí ìran bá bá rẹ̀ kò gún káàrí lẹ́wà ń lọ rè ra káà Allahu Akbar. walillahi. àbí ìwọ náà wá wo iye tó fún àkún owó mọ́tò ọ̀dà dákun torí ọlọ́ngbà tó bá fún ẹ lówó mọ́tò. wali rasuli. ẹ ti ẹ̀ rántí mi
walizil kurba. ẹ rántí àwọn yòókù náà. walizil kurba. ńgbọ́ àwọn aládùúgbò rẹ̀ wà aláwọ̀ ńgbọ́. walizil kurba. gbogbo àwọn tó súnmọ́ wọ̀nyí all lieutenants ó gbọ́dọ̀ yanjú wọn kó o fún kálukú lẹ́tọ̀ọ́ tiẹ̀. wàlíyàtàmà. àwọn tí wọ́n ti gbarú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àárí lára wọn. àwọn tí wọ́n ti gbarú ẹ̀ níbi àwọn ìjọba tó kọjá àárí lára wọn. mi à ń bá bọ́ kó gbogbo ilẹ̀ yìí náà fáwọn tí wọ́n ń bẹ̀ ń bẹ̀ àlè rí lára wọn tí wọ́n fi kú omi. afa Allahu ala rasuli min alil qura. falillah. falillahi walirrasuli walizil qurba. mọ̀ ń ka o ìwọ náà máa ka o ilẹ̀ gbogbo ntọ́ ti ń bẹ lórílẹ̀ ayé ní ọ̀rọ̀ tá a tọ́lọ́hún dá fún wa ọlọ́run ló ní ìwọ pírẹsidẹ́ǹtì ìwọ náà mú tiẹ̀ ń bẹ̀. walizil qurba. àwọn tó ń bọ̀ ọ́ ṣiṣẹ́ mú gbogbo ẹ̀ ń bẹ̀ wọ́n máa mú ti kálukú náà lé lọ́wọ́. waliyatama. àwa tá a wá jọmọ òrukàn ẹran tí wá. waliyatama. àwa tá a jọmọ òrukàn ẹran tí wá ọmọ òrukàn lèmi náà n ò níyà n ò ní bàbá. n ò níyà n ò ní bàbá èmi náà sì rán mọ́ ń lé ìwé mọ̀ rán mọ́ ń lé kéwú. ẹ̀rọ owó bá a bá ń jọ ń bá lọ báyìí kò ní rọrùn. wàlíyàtàmà lẹ́yìn tó bá fún gbogbo àwọn ọmọ òrukàn tán. wàlímàsákìnì. àwọn tálíkà ẹ̀ fún wọn. gbogbo àwọn ẹni tí ó jẹun àárọ̀ tí ò ní mọ̀nà tí ó fi jẹ tọ̀sán kódà kò mọ bí ó ṣe jẹ talẹ́ ọ̀tọ̀ ilé rẹ̀ ló ti jẹ tàárọ̀ kò ní rí nǹkan kan mí ìjà fi kọ́ jáde lọ lálẹ́ kọ́ lọ jẹ́ nílé onílé ẹ̀ ṣàánú wa. wàlímàsákìnì. ń gbọ́. wàlímàsákìnì wàbùnì sẹ́bì. wàbùnì sẹ́bì. wàlímàsákìnì wàbùnì sẹ́bì. àwọn wàbùnì sẹ́bì làwọn gbọ́. àwọn ọmọ ojú ọ̀nà. wàbùnì sẹ́bì. àwọn tí wọ́n ti fẹ́ wo tí wọ́n ti fi irun dúdú tí wọ́n fi ṣiṣẹ́ tí ewu fi gborí wọn tí wọ́n lágbára mọ́. wàbùnì sẹ́bìlì. àwọn rìtàrísítà ní. wàbùnì sẹ́bìlì. ẹ̀fún ẹlẹ́tọ̀ wọn. wàbùnì sẹ́bìlì. ẹ bẹ́ẹ̀sì ọ̀rọ̀ tiwọn náà lérí àmọ́ǹtì tó lè ràn wọ́n díẹ̀. wàlmàsákìnì wàbùnì sẹ́bìlì. ẹ má jẹ́ àjọ kọ́ra wa lólè ìkọ́ra ẹni lólè ní owó tẹ́ ẹ fáwọn house of rep house of senate ìkọ́ra ẹni lólè ni. àwọn yẹn ló yẹ káwọn tí wọ́n ń gbé yàn ọ́ máa gbé wọ́n bá ń gbé yàn lọ́kọ̀ọ̀kan tí wọ́n ń gbowó hùn àwọn náà padà sọ pé ẹ reduce yẹ. kàyílá yakuna dulatan bayna al-aghniya'i minkum. jalla malamu. kàyílá yakuna dulatan bayna al-aghniya'i minkum. ọlọ́ni wa ná Muhammad àti mo ṣe bí ànábì ṣe gbé kalẹ̀ nìyẹn mo wá ń sọ fún ìwọ àkànbí náà pé. kayla yakuna dulatan bayna al-aghniya'i minkum. ọlọ́ni tó jẹ́ ń ṣàlàyé ẹ̀dẹ́lẹ̀ yìí àwọn èèyàn tẹ́ tọ́jú kayla yakuna dulatan. kayla yakuna dulatan bayna al-aghniya'i minkum. ọlọ́ni tó kọ́mọ́ bá a jásí pé ẹ̀yin tẹ́ wà ń díẹ̀ náà lẹ́ẹ̀ máa dà pín ẹ rántí àwọn èèyàn o. kayla yakuna ẹ̀yin tẹ́ lẹ́nu ọ̀rọ̀. bayna al-aghniya'i minkum. kayla yakuna dulatan bayna al-aghniya'i minkum. ọlọ́ni kẹ́sẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ti rọrọ̀ yìí nìkan lẹ́ẹ̀ máa dà jẹ́ o ẹ̀yin nìkan kọ́ o. kayla yakuna dulatan. àwa náà máa jẹ o. bayna al-aghniya'i minkum. wa ma atakumur rasulu fakhudhuhu. ìwé rẹ̀ fún
tẹ́lẹ̀. نهاكم عنه فانتهوا Ọlọ́run lè ti pírẹsidẹ́ǹtì bá fi ránṣẹ́ sí a. Pírẹsidẹ́ǹtì ètò ọba fi ránṣẹ́ sí a dákun bá wa bẹ àwọn tó ọba fi rán pé ẹ jíṣẹ́ yìí o. Ìwọ náà sì máa wádìí mo ní bá o ti ta àkàbí o ti ta ọ̀tọ̀ ni mo ò bá dẹ̀ tọ́ yọ ọmọ adẹ́rán dín àwọn tó ń rán sí wa yìí wọn ò jíṣẹ́ ètò yẹ káwọn èèyàn sọ nìyẹn wọn á lébi ń pa àwọn ebi ò pé mi o. atakumur rasulu fakhudhuhu. wàláhì ọ̀rọ̀ ebi kọ́ ni ń ṣe mí ọ̀rọ̀ ebi kọ́ ni ń ṣe mí àwọn tí mò ń bọ́ gan-an tójú kọ́ńpìnì kan lọ lèmi nìkan ń bọ́ kí ni iṣẹ́ mi tí mo wá dálẹ̀ dà wọ́n gbọ́. wàmẹ́ atakumur rasulu fakhudhuhu. ọlọ́ni ń tẹ́ ìwọ pírẹ́sidẹ́ǹtì bá fi ránṣẹ́ sí wa yàkárí ìgbà bọ́ ọba wa sọ fáwọn tó ń fi rán kí wọ́n ó jẹ́ àrígbà torí bá a bá rí gbà ìgbésí ayé wọn ò ní dáa o wọn ò ní ẹ̀ǹdì ọ̀rọ̀ wọn síbi ọ̀rọ̀ ọ̀run o nítorí pé ojoojúmọ́ káwùlù láàyè fi afuwa inas ọlọ́ni tẹ́mi ọlọ́run ọba ó ṣe fi afuwa inas lẹ́nu ọmọ ànábì ádámù lẹ́yìn ti gbọ́ báwọn aráyé bá ń sọ pé kò ní dáa fún yín o kò ní dáa fún yín náà. rasulu fakhudhuhu. Masha Allah. wa ma nahakum anhu fantahu. wattaqullah. èmi ọgbọ́n tó wí o. wattaqullah. Emefiele kó adúrú owó òun Emefiele ó kó adúrú owó òun ẹ sì ń wò ó nà ewé làbúrò ṣe máa dírágì ẹ̀ káàkiri kẹ́ ẹ máa dírágì ẹ̀ káàkiri kẹ́ ẹ máa dírágì ẹ̀ mọ́ ọmọ pé at the end ń tẹ́ padà sọ náà ni pé ó kó orílẹ̀-èdè jẹ́ a sì gbà ń bẹ̀ èyí tẹ́ ẹ bá ti gbà ẹ̀jẹ̀ àmọ́ èyí tẹ́ ẹ bá ti gbà ẹ̀jẹ̀ àmọ́ kò sì gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ àtàwọn tó kóru owó bẹ́ẹ̀ wọn à gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ tí a bá lọ bẹ́ẹ̀ wàláhì tàláhì ọlọ́run ó change Nàìjíríà. wàmẹ́ atakumur rasulu fakhudhuhu. mo rí ẹni tó sọ fún mi pé àkànbí pé gbogbo owó tó fi ṣèjọba ló fòdìdí ọdún 8 ó ń bẹ lórílẹ̀‐èdè yìí ó ń bẹ lọ́wọ́ àwọn èèyàn kan ní Nàìjíríà ẹ gbà lọ wọn ṣé wọn fọlọ́pàá mú yín ni mi ò bá fọlọ́pàá mú yín dá wọn lóhùn. wàmẹ́ nahakum anhu fantahu. àwọn baba ńlẹ̀ Yorùbá wọn ní làákàyè wọn ní wọlé wá kú òní ìjòyè ilé baba àkànbí ọmọ kó ṣiṣẹ́ lára wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó sọ pé ó tó fẹ́ ṣáájú à ń sọ pé àwa lọ́kàn sáà ní fọ̀lú mọ́ àwa lọ́kàn lóòótọ́ ṣùgbọ́n a gbọ́dọ̀ fọ́ mọ́ kódà bá a bá sí ń bẹ̀ kí wọ́n máa fi tiwa ṣe dáadáa pé ẹ gbọ́ ńgbà alágbájá wà ń bẹ̀ àkànbí ò ti wà ń bẹ̀ ọ́ yọrí dáadáa báwa yanjú ẹ̀ àwọn tẹ́ ń rán sí wa yìí olè ni wọ́n oníkálukú ló ti yó Àbújá kún bám gbogbo Ìbàdàn ní Èkó ní Òṣogbo ní Ẹdẹ ní kankan ó wá dá yẹun àmọ́ tí wọ́n mú ń bẹ̀ àkùkù àwa tá àmọ́ tí wọ́n mú ń bẹ̀ àbí. wàmẹ́ atakumur rasulu fakhudhuhu. má atakumur rasulu fakhudhuhu ọlọ́run ní ta ànábì bá fún yín ẹ̀yin jẹ̀jẹ̀mọ́ ẹ gbà fakhudhuhu. kò sí ntọ́ fáwa náà o tá a gbà o ṣùgbọ́n gbogbo ètò òfin ránṣẹ́ sí ààrí o. wàmẹ́ nahakum anhu fantahu. gbogbo ntọ́ ọba sì sọ pé a máa ṣe àwa náà èé sakúrí èèyàn àní ṣe fọ́dà. wattaqullah. jalla malamu. wattaqullah inna Allaha shadidul iqabi. wattaqullah inna Allaha shadidul iqabi. aṣíwájú dákun owó tẹ́ ẹ yọ kúrò ló tẹ́ ẹ yọ níbi sọ́sídì tá a ti lọ owó tẹ́ ẹ yọ kí lè fi ṣe
ẹ dákun gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ bá pé wọ́n wá fún wa àfi kẹ́ ẹ sọ jáde lẹ́nu yín pé lórílẹ̀‐èdè each person ó gbọ́dọ̀ gbáyé báyìí ẹ̀yẹ aláàtì tẹ̀yìn rí aláàtì credit aláàtì òun lẹ́yìn rí gbogbo ìgbà àwa ń gba dẹ́bìtì ẹ rò ó wò dáadáa kò rọrùn kéye léyìí èsè ń tá a máa bẹ́ nìkan wí sí àwa lájọ wà láàrin ara wa. وما آتاكم الرسول فخذوه jẹ́lẹ̀ mẹ́lẹ̀ mú. وما نهاكم عنه فانتهوا واتقوا الله واتقوا الله. ẹ wá account number gbogbo wa ẹ wá ó kú wà ní báńkì ẹ bá sọ fún báńkì pé tọ account number iye báyìí tá a rí yìí ẹ jẹ́ iye báyìí ọ lọ ọbẹ̀ yín náà ẹ sì tún chẹ́ẹ̀kì ẹ̀ torí kò síbi olè ọ̀wà mọ́ nísìn kò síbi àwọn tó ń bẹ ní báńkì náà ògbójú olè làwọn náà ògbójú olè bọ́ bá rí ní tí wọ́n bá yọ lórí owó wa la ilaha illallah. الرسول فخذوه. فخذوه ntá gbogbo ntá bá tẹ gbogbo ntá ẹ bá fún wa àkànbí kò sí tó fún wa tá a ní gbà dákun the right person ni o kó lé lọ àwọn tí ń bínú wa tí aláàgbọ́dọ̀ jẹ́ èèyàn mọ́kò tó fẹ́ fún wa mọ́kò dáadáa tó fẹ́ fún wa owó tó fẹ́ fún wa ọ̀là tó fẹ́ fún wa dákun mọ́kò lé wọn lọ́wọ́ mọ́kò torí àwọn ọ̀fẹ́ ká jẹ́ èèyàn wọ́n fẹ́ ká wáyé asán ni ìran wọn ni ó sì kú sínú asán insha allah wa na'akum anhu fantahu. gbogbo ntọ́ ọba sì sọ pé a máa ṣe làwọn ò ní ṣe o àlè kọjá ayé wa tọ́lá àyèsẹ́ ní ìyà fantahu. gbogbo ẹ̀ láàṣà fún gbọ́ ọba ti gbà. wattaqullaha inna allaha shadidul iqabi. inna allaha shadidul iqabi. gbogbo ẹni tí ó tẹ̀lé tọlọ́hun tí ó bẹ̀rù ọlọ́hun tó jẹ́ onírò èèyàn gbogbo àyè tó bá rí ọ wà láyé ìyà ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀. inna allaha shadidul iqabi. èyí ti jẹ́ àwọn apariwo ọlọ́hun a máa pariwo ẹnìkan a tún wọ ẹnìkan ní wàá tún máa pariwo rẹ̀ kí n sẹ́ èèyàn lè apariwo ni ntọ́ ọba ń ṣe sí mi ni n ó fi mọ̀ mo ṣe jẹ́ lọ́dọ̀ rẹ̀ ntí n bá ṣe sí ọ ní kí. wàbùkẹ́ni. wàbùkà kùlàhùrì. fadal. wàbùkẹ́ni. mo ń sunkún ẹkún gbọ̀n mi mo ń sunkún. wàbùkà kùlàhùrì. mo ń sunkún tó ń rẹ́yìn jú mi tó mi ń jáde ń bẹ̀ mo tún sunkún nú ọkàn. wàbùkẹ́ni. Allahu akbar. wàbùkà kùlàhùrì. gbogbo àwọn èèyàn tó sì rí bíi tèmi náà ni wọ́n ń sunkún gbogbo onílàákà yìí ní ń sunkún àtúnṣínú àtúnṣíta. su'alu dahari ayna al-muslihuna. Allahu akbar. su'alu dahari ayna al-muslihuna. nbọ wálé yẹn rẹ kù sí láyé su'alu dahari. sáàmù wa bá lọ báyìí ni sí ìyá ọmọ jẹ wá báyìí náà ni. wàbùkání. àwọn èèyàn yìí wọ́n sì wà ń bẹ̀ aṣíwájú báwa kó gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ yẹn kúrò lé wọn dànù. wàbùkání. ẹni ọba ti ṣèjọba rí kó má sí ń bẹ̀ mọ́. wàbùkání. ẹkún gbọ̀n mi mò ń sunkún. wàbùkání. wàláyé mi ò sùn lóru. wàbùkání. kí ló dé mo ní wálé ayé ni mo wálé ayé ni. wàbùkání. àbí. wàbùkání. ṣé mo wáṣẹ́ lọ́dọ̀ ìjọba kan rí ni mo wá rí. wàbùkání. n ò sì béèrè owó lọ́wọ́ ìjọba kan rí. wàbùkání. gbogbo tọ́lọ̀ ń ṣe fún mi ó ń ṣe fún ẹ látọ̀dọ̀ ara rẹ̀ ní gbèsè. wàbùkání. àwọn tí mo ò tiẹ̀ lérò páànù lè wá látọ̀dọ̀ wọn ni wọ́n ń ṣàánú mi. wàbùkání. èèwà tí wàá jẹ́. wàbùkání. abukẹ́ni ó ń sunkún. wàbùkà kùlàhùrì.
mo ń sunkún sójú tẹ́ ń ró mi lójú mi mo sì tún sun sínú ẹ̀mí pé bó lọ́lọ́run ó ti là mí gbogbo ẹni ó sì nílà aka ibi tèmi náà ó gbọ́dọ̀ máa sunkún. sualu dari aina li muslimuna. ní ìsìn àwa fẹ́ béèrè ẹ dákun ẹ fi hàn mí ẹ fi hàn mí. sualu dari. ẹ béèrè mo mi tí mò ń béèrè nìyẹn. aina li muslimuna. èèyàn rẹ tó kù dà lórílẹ̀‐èdè yìí èèyàn rẹ tó kù dà. aina qanituna. àwọn wo ló kù tí wọ́n dúró déédéé àwọn wo ni wọ́n bẹ̀rù ọlọ́run. sualu dari. ebi yóò fi máa pa àwọn ẹnìkan kú ebí ọlọ́run sọ pé máa mi ń dá bàtí ìfẹ̀lá àrídì ilá àlàlá ìrísíkù wa ọlọ́run ni mi ò dá nǹkan kan kí n sọ pé kébi ọ̀pá kú. sualu dari aina li muttaquna. àwọn tó bẹ̀rù ọlọ́run dà àwọn wo ló kù. sualu dari. ẹ sọ fún mi nù ìjọba yín ìgànnà tẹ èèyàn rẹ bẹ̀ dà ẹ jẹ́ àmà. salihuna. àwọn èèyàn rẹ dà. sualu dari. àwọn tó ń ṣe dáadáa dà. aina li muslihuna. ẹ̀yin sẹ́nẹ́tọ̀ ìyà ń jẹ àwọn ẹbí rẹ̀ ẹ̀yin house of rep ìyà ń jẹ àwọn aládùúgbò rẹ̀ ẹ dákun ta ló tún kù ta lẹ tún fẹ́ rán sí a. sualu dari. àyàn gọ́fúnà ó ń ṣe mẹ̀lẹ̀mẹ̀lẹ̀mẹ̀lẹ̀mẹ̀lẹ̀ tẹ́ bẹ́ẹ̀ yẹn tẹ́ lo ayé nìyẹn. aina li muslimuna. Allahu akbar. sualu dari. aina li muslimuna. ya qaumana. ila Allahi tawbatan. ẹ̀yin èèyàn mi lórílẹ̀‐èdè yẹ túbá ẹ wá túbá lọ sọ́dọ̀ Ọlọ́run. túbú ila Allahi tawbatan. ìtúbá kẹ́ ẹ túbá gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo tó lè máa dábànújẹ́ rẹ̀ fọ́mọnìkejì ẹ dákun ẹ kúrò ńbẹ̀. àyà qaumana túbú ila Allahi tawbatan. èé ti jẹ́ ńgbà mọ̀ nkọ́lé nìbàdàn bí mo ti fi odidi ọdún mọ́kànlá mo fi kọ́lé èé ti jẹ́ kí ló á dé mo sì wà lókè lọ́hùn gbogbo nǹkan ni mo ń ṣe tí ń rọrùn àbí wọ́n gbọ́. túbú ila Allahi tawbatan. ẹ jẹ́ àwa tuntun bá lọ ọ̀dọ̀ Ọlọ́run. nasuwa wa rabbul alamina ghafurun. Allah. nasuwa wa rabbul alamina ghafurun. ẹ túbá àwọn àgbààgbà gbogbo àwọn àgbààgbà tí ẹ ti ṣèlú rí ẹ bí wọ́n léèrè ọ̀rọ̀ bí wọ́n gbé bí gbogbo ibi tí a ń gbé fara kọ́ gbogbo ibi tí a ń ṣe tí ọ̀dà ẹ rí wọn kí wọ́n tún júwe fún yín pé ọ̀nà ní. ẹ túbá kẹ́ ẹ kúrò ńbẹ̀ pátápátá. nasuha wa rabbul alamina ghafurun. nasuha wa rabbul alamina ghafurun. mo ń kọ́ mọ́sálásí kan lọ́wọ́ fáwọn agboolé mi torí bí ikú bá dé wọn ó lè rí nǹkan sọ ń pa tèmi náà àbí èló la fi bẹ̀rẹ̀ subhanallah kò ní iye tí a ń ta sìmẹ́ǹtì ní sìmẹ́ǹtì wọn owó tá a tún fi rà tún wọn àbí bẹ́ẹ̀ kọ́ sìmẹ́ǹtì wọn owó tá a tún fi rà ọ wọn àwọn onímọ́tò tó ń bá wa kó ẹ̀yẹ̀pẹ̀ àwọn náà tún dá wọn ní ó ti wọ́n ní ìsinyìí o. túbú ila Allahi tawbatan. túbú ila Allahi tawba àwa là ń ṣẹra wa wàláhì ẹnìkan kan ò ṣe wa o ìwọ náà ro ọpọlọ rẹ ro ọpọlọ wèrè àwọn wèrè wo ní abọ́ títì tí a ń lọ rè sọ pé ebi ń pa wọn náà sọ̀rọ̀ ebi lélẹ́yìí eléyìí èyí sọ̀rọ̀ ebi ayé lè bàjẹ́ fún yẹn pátápátá láàyè yìí. nasuha tọ́lá ní kò sí òpù kankan mọ́. wa rabbul alamina ghafurun. nasuha wa rabbul alamina ghafurun. báyìí náà ni ó sì máa rí lọ. ṣé báyìí náà la máa bá lọ ni. ṣé báyìí la máa bá lọ. náà ni ó sì máa rí lọ. lẹ́ẹ̀fi
àwọn ilẹ̀ fi 1000 ránṣẹ́ sí àwọn òní fún wa ní kọ́bọ̀ méjì. ṣé báyìí náà ni ó sì máa rí lọ. èmi ọ̀pẹ́ yẹn ọ̀nà o mi ọ̀pẹ́ ìtaari owó síta o àwọn tẹ́ ẹ fi rán yìí ń kọ́. ṣé báyìí náà ni ó sì máa rí lọ. jẹ́lẹ̀ mọ́lẹ̀ yẹn mú. jòjúmọ́ nílùú bàjẹ́ kò fẹ́ sí solution. èwo la wá mọ̀ solution nìyí. báyìí náà ni ó sì máa rí lọ. tún bá mi wí pé ṣé báyìí náà ni ó sì máa rí lọ ni. ṣé báyìí náà ni ó sì máa rí lọ. jẹ́lẹ̀ mọ́lẹ̀ yẹn mú. ṣé báyìí náà ni ó sì máa rí lọ. jẹ́lẹ̀ mọ́lẹ̀ yẹn mú. jòjúmọ́ nílùú bàjẹ́ kò fẹ́ sí solution. ṣé báyìí náà ni ó sì máa rí lọ. gbogbo ẹ̀yin tọrọ ìlú kan ẹ bẹ̀rù Ọlọ́run. gbogbo yín tọrọ ìlú kan ẹ bẹ̀rù Ọlọ́run gbogbo ẹ̀yin tí aṣíwájú ńlá ń jẹ́ tẹ́ ẹ̀ fowó jíṣẹ́ fún wa gbogbo yín ẹ bẹ̀rù Ọlọ́run. ẹ̀yin tọrọ ìlú kan ẹ bẹ̀rù Ọlọ́run. ikú tí ó pa yín ò ní rọrùn ikú tí ó pa yín. ẹ̀yin gómìnà ẹ bẹ̀rù Ọlọ́run. ẹ̀yin gómìnà. president your excellency ẹ bẹ̀rù Ọlọ́run. Masha Allah. gbogbo ẹ̀yin senators ẹ bẹ̀rù Ọlọ́run. Allah. ẹ̀yin honorable ẹ bẹ̀rù Ọlọ́run. wọ́n náà ràn yín lọ kẹ́ ẹ lọ wọ́n ràn yín lọ pé kẹ́ ẹ lọ sojú ìlú ẹ̀dọ́hùn ara yín lẹ̀ ń ṣe ẹ̀dọ́hùn ara yín lẹ̀ ń ṣe ń gbọ́ lẹ dé tẹ́ ẹ jíṣẹ́ fún wa ni. gbogbo ẹ̀yin ọ̀gá ni àwọn tí sì ń bẹ lọ́dọ̀ tèmi lókè lọ́hùn àwọn máa ń jíṣẹ́ ń tiwọn ẹ̀yin Yorùbá yìí náà lẹ̀ ní jíṣẹ́. gbogbo ẹni tó ní jíṣẹ́. wá kan ẹ bẹ̀rù Ọlọ́run. ẹ̀rọ ti tààrà ìlú kẹ́tọ́ ṣe decision. ẹ̀yin tààrà ìlú kan ẹ bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run làwọn ò dákun làwọn ò. Ọlọ́run làwọn ò dákun làwa o níbi aburú Sámánì tá a wà yìí o Ọlọ́run làwa o. ìgbà wípé Ọlọ́run làwa o. dákun Ọlọ́run làwa o. Ọlọ́run làwa o. Dákun làwa o. Níbi aburú Sámánì tá a wà yìí Ọlọ́run làwa o. àwọn ọ̀bẹ nìkan jà bú ẹnìkan kan rárá àwa ni kájọ búra wa bú mi kémi náà bú ọ. Olúwa wo ti bú mi kémi náà bú ọ bí ọba mọ̀ pé mo gbé ń parọ́ bú mi ń bẹ̀. wo ti tìwé ẹ làwa o. jọ wo ti tọrẹ ẹ làwa o. Allahu wo Akbar. tàwọn ẹni rẹ Ọlọ́run làwa o. níbi aburú condition tá a wà yìí Ọlọ́run làwa o. dákun làwa o. Ọlọ́run làwa o. ẹ̀ ń gbọ́. Níbi aburú Sámánì tá a wà yìí Ọlọ́run làwa o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.